tí mo ṣe program kan bẹ let's go and fishing àwọn eré boys wọ́n fi ayé wọn fún Kristi wọ́n lé 720 pé bó bá ṣe é ṣe kí bàbá wọn kó ṣe kí ni kó fi ayé ẹ̀ fún Jésù Kristi kó fi ayé ẹ̀ fún Ọlọ́run àwọn náà ṣe tó láyé kí ni láti fi ayé wọn fún ẹni tí ó gba bàbá yìí là ọ̀pọ̀lọpọ̀ ń kó bọ̀ kalẹ̀ wọ́n kó mi ìfẹ́ máa mention ni mi ìfẹ́ yes ìyẹn ni pé àánú mo sọ kankan mo máa wò ṣe náà ni nígbà tí bá ń jáde evangelism tí bá ń lọ tí mò ń lọ káàkiri tí mò ń wá sórí ẹ̀rẹ́ Kristi máa wà pé tí bá dáadáa àwọn boys wọ́n kóra wọn jọ àwọn kan tí wà tó kóra ní 1 million boys tí bá gbàdúrà mo wà ní wọn ni 1 million boys ẹ̀yìn nígbà tí mo ṣe ẹ̀bá tí wọ́n ṣe ní ọdún ní ìgbà náà mo ní eléyìí gbogbo eléyìí láti kí ni tíṣù pépà ni àti gbogbo eléyìí láti ṣe kọjá ìgbà tí mi ní Kristi mo mọ̀ bí mo ṣe orí àmọ́ pé aṣọ́jọ́ ti lọ lórí bàbá ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ìgbà tí mi ní Kristi mo dàbẹ́ tó kó èdè ni píṣọ̀ yẹn wà níbí àti pé ibi tá à ń lọ sí kíni ó jìnnà gan-an mo kàn fẹ́ ká máa kíni ẹ̀yin gbogbo bí tá ti ń gbọ́ mi. ẹ máa bá wa rìnrìn àjò nìṣó nítorí pé ẹ máa gbọ́ àwọn àṣírí ńlá lẹ́yìn àwọn àṣírí ńlá yẹn ẹ máa gbọ́ báwo ni Ọlọ́run ṣe kéré ọkàn mi báwo mo ṣe bá Kristi pàdé báwo mo ṣe di ẹni ìgbàlà ẹ ti máa gbọ́ pé irú àkókò yìí kí ni nǹkan tó ń ṣe ní àkókò yìí gbogbo ẹ̀ lẹ́sẹ̀ àwọn tá a ti jẹ bí aṣọ wá gbára bí mo ṣe lọ sínú igi obìnrin tó wà ní bó ṣe jẹ́ obìnrin ni dẹ́fà yín gbà. yes ẹ̀mí mi nìyẹn. ẹlọ́mọ tó kò ní lábẹ́ òkúta. báwo ọ̀fẹ́ ẹ̀mọ yẹ ẹgbẹ́ ìtajú kẹta ti waste dànù. orí mi ò ṣe wo tí wò jẹ́ kan lára wọn. ẹ̀mọ yẹ mélòó la fẹ́ kà. ṣùgbọ́n nǹkan tẹ́rù Ọlọ́run máa ń bà mí ní wípé whether you are a Muslim whether you are a Christian tàbí ìbílẹ̀ mọ Ọlọ́run tí o gbà o. mọ Ọlọ́run tó gbà. ẹni tí o bá mọ dá Ọlọ́run tí o gbà mọ̀ bí àjẹbá pa tí o dáwọ́ sí waste rẹ̀ ẹ̀mọ mélòó ṣé iye tàbí ṣe agbára la fẹ́ sọ ni ṣí bá tó rìnrìn àjò la fẹ́ sọ ni ẹ máa bá wa bọ̀. mo bọ̀ torí pé ètò yóò lè. bàbá Shina Rambo bàbá Bini báwo lẹ ṣe wá wọnú iṣẹ́ àdìgúnjalè báwo lẹ ṣe wọnú ẹ̀ bóun náà ṣe ní iṣẹ́ tí kí lẹ ló sún yín síbẹ̀ tẹ́ fi wọ̀. mo sọ ṣáájú ní àkókò ìgbà kan mo ní èèyàn ló dẹ́ṣin lóró ẹṣin òde kan náà ẹṣin òṣàdédé níkà nínú eléyìí ò ń ṣe ìpinnu ti tèmi mo ní ẹ̀gbọ́n kan ní ọdún náà jẹ́ pé ẹ ti gbogbo àgbáyé mọ̀ ni ṣùgbọ́n nígbà tó ń bọ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń bọ̀ àṣìpá. bẹ́ẹ̀ ni a gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ rẹ̀. akó gbogbo ohun tí ó ní pátá ṣùgbọ́n mo wò ó kí ló máa ṣẹlẹ̀ mo wá fún ẹ̀san ni láì mọ̀ pé ti Ọlọ́run ní ẹ̀san. ti Ọlọ́run lè san ohun tó prompt yìí sílẹ̀ yìí. ó lágbára bàbá ó ní agbára o eléyìí lágbára o ṣùgbọ́n lọ́jọ́ tó ní bàbá ẹ̀ ti dà tó lè bó o lè ṣe wá pàdé Jésù. mi tiẹ̀ tí fẹ́ pé ká lọ síbi ká má ti lọ bẹ̀. ọ̀rọ̀ tó tèmi wò pé ẹ máa béèrè ẹ̀ ti béèrè. ẹ rán mi létí. kí là ń pè ní Shina Rambo. ó dà ta ni Shina Rambo fún ẹ. òkìkí ní Shina Rambo àṣírí ayé ni ohun tí a fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí ṣe ní ìgbà yẹn ọ̀sẹ̀ náà ètò kù yìí ti Kristi ni àtikú àti ìyè ó sọ pé ìbájú kí ni ó sọ kí n má wá síbi láti máa káwé ẹ̀kọ́ sí kí ni kí wọ́n kọ́ má kọ́ bójú pé mo wá wọ̀ sí kí ni wọ́n ò rí nǹkan gidi mú dání lọ ìrìn àjò wo ló ń rìn mo wá àṣírí òrọ́run mo sọ ní àná ní Abẹ́òkúta wípé àwọn ọlọ́pàá kan wà tó kí mo ṣe kí ni mo gbé fún mo ṣe kí ni tí mo gbé yes àwọn méjì pé náà ni ọlọ́pàá Adéníjì àti tógèètì wọ́n gbìyànjú láti mú Shina Rambo lọ́dún náà lọ́hùn. ìgbìyànjú yẹn ṣé ti nílẹ̀ ni. kò ṣeé ṣe nítorí pé àkọ́kọ́ ò lórí fọ́tò mi yà mo jẹ́ ń sọ káàkiri wípé ọlọ́pàá tó bá pa mí lórílẹ̀‐èdè wọ́n dì kí wọ́n ti pa Shina Rambo. nígbà yẹn mo ṣe àṣírí iṣẹ́ kan sí ara nígbà yẹn ká tó bá Kristi pàdé ká tó jọ gbogbo ẹ̀ fún Kristi àpájí 901. àpájí 901. bàbá ìyàwó àtàwọn ọmọ yẹn lọ. ìyàwó àti ọmọ nígbà náà yàtọ̀ sí àwọn ẹrù ikú our boys. bọ́ọ̀ lẹ́wà ṣe ń ṣe tọ́wọ́ òfin tẹ̀ yín gbà yẹn. kò sí bí aṣọ ń ṣe tí ọwọ́ òfin tẹ̀ wá ń gbà yẹn ẹ rò pé ẹni tó bá pé kò sí ayé wà pé kò sí oògùn wà ìyẹn ni pé bí babaláwo àwọn ẹni tó wọ́n ṣe agbára fún mi ní ọdún náà ta ló ṣe agbára fún mi àwọn tí wọ́n ní ẹni tó ṣe oògùn afẹ́ẹ̀rí fáyán ló ṣe àrìnàpò fún adìyẹ mo wá àṣírí ohun tí a pè ní agbára mo dẹ̀ rí ìyẹn ni pé gbogbo àwọn tájọ́ ṣiṣẹ́ papọ̀ yẹn kò sí ètí àjọwọ́nu májẹ̀mú
nínú wọ pátá kò sí èyí táyọ̀ kí ni táàjọ wọnú májẹ̀mú lájọ wọ́n ni pé àgùdọ̀ dalẹ̀ ara wa ìyẹn nígbà yẹn àgùdọ̀ ṣe kí ni àgùdọ̀ dalẹ̀ ara wa ọjọ́ tẹ́lẹ̀ kan bá ti dalẹ̀ ẹnìkan pẹ́rẹ́ ó ṣe kí ni sàrà kí láà pé sàrà ó dẹran mùsù nìyẹn ó dẹran mùsù ó lágbára bàbá Shina Rambo lórílẹ̀-èdè tí mo fẹ́ràn jù gidi gan àwọn ni ọlọ́pàá Adéníjì Adélé àti tógèètì wọ́n gbìyànjú ṣùgbọ́n òfu ọjọ́ kejì ọjà ni. gbogbo bá ṣe wá tọ́mọ àdánsì gbà yín pé tó ọwọ́ ti tẹ Shina Rambo wọ́n ti mú o tí wọ́n dẹ̀ rí pé ọmọ bóòrò ṣe yín padà jẹ́. wọ́n tó ń dìkìlá ọwọ́ ti tẹ Shina Rambo àti pa wọ́n ti mú tèmi pé mò ń fi yé gbogbo ẹ̀yin àgbáyé àti gbogbo aráàlú Abẹ́òkúta pátápátá wípé ẹ máa gbọ́ mi àti pé kí ni wọ́n ti pa Shina Rambo wọ́n ti mú Shina Rambo wọ́n ti kó gbàdúrà yìí pé ọlọ́mọ ẹ̀kọ́ fi ẹ̀mí tèmi ṣe kí ni sọ gbèsè ẹ̀mí ẹlòmíràn àìmọye ẹ̀mí tó ti fi sọ gbèsè ti tèmi o bí èèyàn bá ṣe broke and entry tó bá mú gbà náà wájú wọn ṣe kí ni wọ́n ti pa Shina Rambo bí èèyàn bá ṣe broke and steal bọ́bá ń gbà wá ní wọ́n ti mú Shina Rambo bí èèyàn bá ṣe morning show bọ́bá wọn ni wọ́n ti mú Shina Rambo wọ́n ti pa kò jẹ́ ibo nítorí pé oore ọ̀fẹ́ tí mo ní nínú ìjọba tí mo ti kúrò yẹn nínú gbogbo ẹgbẹ́ tó wà káàkiri orílẹ̀-èdè 901 ni ààbọ̀ nìkan ni mi bá wọ́ ṣe mo ní oore ọ̀fẹ́ àti yípadà sí gbogbo ẹ̀yà tí ó bá gbogbo ẹ̀yà pátá tí ó bá wù mí mo ní oore ọ̀fẹ́ àti yípadà sí mo ní oore ọ̀fẹ́ àti jẹ àfín mo ní oore ọ̀fẹ́ àti sọ pé kọ́ lala nítorí pé àwọn ìrìn àjò agbára tó pọ̀ ní wọ́n. ẹ má sọ̀rọ̀ jìnnà ọmọ ìlú wo ni bàbá bìnrin ọmọ ìlú wo ni Shina Rambo. ọmọ ìlú tí ìlú mi náà ni mo wà yìí. kò tí ì yé mi. ìlú Abẹ́òkúta ni ìlú mi aláìlá ò pé méjì. ọmọ Abẹ́òkúta ń bẹ ní. èmi ò kàn dúró lábẹ́ ìgbé nítorí ìyá tèmi kò kí ń ṣe Yorùbá. ọmọ bò ní ìyá mi. ọmọ ìyá tèmi Sábúgídálọ̀ Ìbíní náà ni ìyá tèmi. yes gbogbo bẹ́ẹ̀ ni abẹ́sí ni mo bẹ́sí títí tí mo fi dàgbà kí tó wá cross sí Kútọ̀nù means Nàìjíríà. ká wọlé. Shina Rambo nígbà ìwọnú ọkọ̀ mi lónìí ẹ̀rọ náà gbà mí mo kọ́ bẹ̀rẹ̀ sí gbọ́ ẹ rí i pé mo fẹ́ start mọ́tò yẹn padà mo ní ẹ̀sà ẹni kí n fọkànbalẹ̀ mo tún lè pé sẹ́yìn ni a jọ sọ̀rọ̀ ìdájọ́ ń sọ̀rọ̀ mo gbọ́ mo ní ọ̀rọ̀ nǹkan tàbí ọ̀rẹ́ ṣe kí ni ó ti kọjá. tó dáa máa ń wo sinimá tó ń ṣe nísìn bí ká wọnú ọkọ̀ tán tọkàn ní tò ọ̀gbẹ́ni èèwọ̀ ni wọ́n ní kó wá gbé mi àyàbí wá bẹ̀rẹ̀ sí já ẹ tún kò táwọn báìbù fún mi ẹ ní pé ohun àtijọ́ ti bá àtijọ́. ó ti kọjá. The book of 2 Corinthians 5:7 says anybody was in Christ is a new creation all things has passed away everything become new. ìyẹn ni pé ohun àtijọ́ ṣe kí ni ó ti kọjá gbogbo àwọn agbára àtijọ́ lọ́tún nísìn àtijọ́ wo gbogbo ẹ̀fù Kristi. èyí mo jẹ́ kó yẹ gbogbo àwọn pọ́ǹtì bá ti lọ pọ́ǹt ní Awera boys ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ tí mo wà ní Ọjọ́ta second garage tí mo ṣe program kan let's go and fishing Awera boys wọ́n fi ayé wọn fún Kristi wọ́n lé 720 pé bó bá ṣe é ṣe kí bàbá wọn kó ṣe kí ni kó fi ayé ẹ̀ fún Jésù Kristi kó fi ayé ẹ̀ fún Ọlọ́run àwọn náà ṣe tó láti kí ni láti fi ayé wọn fún ẹni tó